ẹ máa bá mi dárúkọ. Okay, yes, orúkọ mi ni Dr. Mutiu Agoke, Resident Electoral Commissioner. Àjọ ìdìbò nílẹ̀ Nàìjíríà INEC ṣe ètò ìforúkọsílẹ̀ àtìgbàdégbà fáwọn olùdìbò káàkiri ilẹ̀ Nàìjíríà. Ibo la bá dé nípínlẹ̀ Ọ̀ṣun, kí làwọn ìpèníjà tẹ̀ ń kojú, kí sì ni ìmọ̀ràn yín fáwọn ará ilé? Ok, nǹkan tá a ṣe ni pé a ti bẹ̀rẹ̀ sí forúkọ àwọn ènìyàn sílẹ̀. Nǹkan bí oṣù kan àbóṣù méjì ká tó bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀, òun ni a ti bẹ̀rẹ̀ sí polongo káàkiri. Ìpolongo yìí dẹ̀ pọ̀ débi wípé gbogbo àwọn tó yẹ ká sọ fún láti sọ fún nípa nǹkan tó yẹ ká ṣe, ìyẹn dẹ̀ ni pé kí wọ́n lọ forúkọ wọn sílẹ̀. A lọ ọ̀dọ̀ àwọn ọba, a lọ ọ̀dọ̀ àwọn ìyálọ́jà, a lọ káàkiri. So gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò àti polongo, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn ti ya jáde torí pé ariwo tá a pa wọ́n gbọ́. So but bí èrò ṣe wá pọ̀ yẹn náà kì í ṣe nǹkan ìbànújẹ́ fún wa torí pé ìpèníjà ló jẹ́ fún wa láti lè nípa ṣiṣẹ́ wa bó ṣe yẹ kó ṣe. So àmọ̀ràn mi ni pé káwọn èèyàn wa kí wọ́n ní sùúrù pẹ̀lú wa. Machine méjì ló wà rí káàkiri láwọn ibi tá a ti ń forúkọ sílẹ̀, ṣùgbọ́n kó ní kálukú ní sùúrù. Ẹni tí ò bá ṣe lọ́jọ́ kan á ṣe níjọ́ kejì. Àmọ̀ràn mi fáráalé ni pé kí wọ́n má jẹ́ káwọn ọmọ tí wọ́n tí ì tó ọdún 18 kọ́ má jẹ́ kán lọ dìbò, kán lọ forúkọ sílẹ̀. Ọmọ tí ò bá tí ì pé bẹ́ẹ̀ tó bá lọ forúkọ sílẹ̀, tá a bá mú àáfà láwọn agbófinró lọ́wọ́ ni. So káwọn èèyàn wa kí wọ́n jọ ní ṣísẹ̀ntẹ̀lé kán lọ forúkọ wọn sílẹ̀. Ìgbà wo lè tí ó wà sópin? No, ètò yìí ò tí ì wá sópin torí pé continuous exercise ni. But tó bá di ọjọ́ 10 oṣù 12 ọdún tá a wà yìí, a máa dá first quarter dúró. Ìyẹn ni pé ìpele àkọ́kọ́ ó máa wá sópin, a wá bẹ̀rẹ̀ ìpele míì lẹ́yìn ìyẹn. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí nǹkan tó ń tẹ̀síwájú ni káwọn èèyàn jáde kán lọ forúkọ sílẹ̀. Ẹ ṣé. Thank you.